bá wa gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná, ìròyìn àjímúná, àjímúná, ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná la tún gbé ká yín mọ́lé láàárọ̀ ọjọ́ tòní. À ń ké gbogbo etí tó ń gbọ́ wa láàyè yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni à ń ké gbogbo ojú tó ń wò wá níbi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá ní òwúrọ̀ aláyọ̀ tòní. À ń kí yín o wípé a kú ní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ tó yàtọ̀ nínú oṣù tí a wà yìí. Òun ni ọjọ́ àbámẹ́ta tòní, ọjọ́ kẹfà oṣù kẹfà, ọjọ́ tó ní àpẹẹrẹ ni. Kọ́lọ́run kó jẹ́ ká jọ parí ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà ara tó péye, kí ohun aburú kan kó má sì ṣẹlẹ̀ sí wa o. À ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa, a sì mọ rírì yín bí ẹ ṣe ń wò wá, bí ẹ ṣe ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ká wọnú kókó inú ìwé ìròyìn torí pé a ò rí ọjọ́ mú solókùn, ẹni tèrè èjì tèrè báyìí ilẹ̀ ń ṣú, bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọ̀hún ń sáré lọ ní tètè. Ká wọnú kókó inú ìwé ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni kókó àkọ́kọ́ títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Àgbáríjọpọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbénipa agbénigbowó, àwọn báńdíìtì wọn ò lè sọ̀rọ̀ fún àwọn, bẹ́ẹ̀ ni wọn ò lè fi ẹnu àwọn sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ Sharia Court gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o. Ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ọ́. Ìwé ìròyìn Pọ́ǹṣì náà ló pọ́ǹṣì ìròyìn eléyìí níbi tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mà ti gbé òfin tuntun kọkànlé léyìí tó de gbogbo àwọn olóhùn ìrìnsẹ̀ o. Ó ní bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ títí di aago 5 àbọ̀ nídàjí, wọ́n ní kò ní sí lílọ bíbọ̀ mọ́ o. Ìwé ìròyìn Pọ́ǹṣì ló pọ̀nṣẹ̀ síta. Lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé ló gba àlejò àwọn aṣojú àwọn ọmọ ogun ojú òfurufú. Ọ̀rọ̀ tí wọ́n sì jọ sọ ni wípé ìgbésẹ̀ náà ó ní í ṣe pẹ̀lú sùúrù o láti fi ọwọ́ tó dára mú kinní ọ̀hún kó lè rí bí a ṣe ń fẹ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Punch yìí náà ló tún Punch eléyìí lórí ọ̀rọ̀ kan táwọn èèyàn ti ń gbé kiri ò nígboro ayé ò wípé lára àwọn ọmọ kan tó wà ní àkàtà àwọn ajínigbé wọ́n ní nǹkan ti ṣe bẹ́ẹ̀ o. Ó ti jẹ́ Ọlọ́run pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ní kò sí ọmọ kankan léyìí tó kú sákàtà àwọn irọ́ ni o. Ẹyẹ gbéròyìn òfégé kiri. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ síta. Lórí ìkọlù sí àwọn ààrẹ ní orílẹ̀-èdè South Africa, àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti peyamọ́ láti kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí iye wọn tó 1,000 wá padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn The Sun ló dì í jáde. ṣé rí nǹkan ò lọ bó ti yóò máa lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o. A gbọ́dọ̀ wà ní ojúlọ́lá kan fi ń ṣọ́rí ká sì ṣọ́ra wa. Chief Navy Officer òun ni ó máa sọ̀rọ̀ yìí. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn títí ọwọ́ mi yìí wà o lórí ìṣẹ̀lẹ̀ bí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe ń lọ sí òkè òkun. Gómìnà Lucky Ayédatiwa ó ti gba àwọn dókítà àti àwọn ìyá agbẹ̀bí pẹ̀lú àwọn elétò ìlera míì
tí iye wọn tó 500 níye o. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Ìjọ Mountain of Fire Miracle Ministry MFM ni wọ́n ti dá gbogbo ohun tó ní pẹ̀lú ìṣòro dúró báyìí tí wọ́n sì ń jọ di mímọ̀ wípé gbogbo ìsìn gbogbo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ó pẹ́ jù aago 7 alẹ́ ni ó máa tẹnubodò. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ́ síta. Nínú ìwé ìròyìn Tribune ni ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá. Gómìnà Ṣèyí Mákindé ó ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún sí olóyè Adébáyọ̀ Adélabú pẹ̀lú bí àwọn ajínigbé bí wọ́n ṣe jí àbúrò olóyè Adébáyọ̀ Adélabú gbé o. Bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé ó fi ọ̀rọ̀ ìdánilójú léde wípé àwọn yóò rí ẹni náà gbà padà pẹ̀lú àwọn ìbejì tí wọ́n jí gbé láyọ̀ àti àlàáfíà. Ìwé ìròyìn Tribune ló ti jáde. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n bu ẹnu àtẹ́ lu àjọ WAEC lórí ìdánwò eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi òru tí wọ́n fi ń kọ tó sì ní ẹ wá bẹ́ẹ̀ ṣe tún ètò ìdánwò ọ̀hún ṣe fún gbogbo àwọn ọmọ yìí. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Àwọn kan ní orílẹ̀-èdè China ni wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wípé èdè àti àṣà ó ṣe pàtàkì. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí ẹ fi ọwọ́ tó dára ká ẹ fi mú èdè abínibí yín o, torí pé àǹfààní tó pọ̀ ló wà níbẹ̀ o. Ìwé ìròyìn Tribune ló tì í jáde. Kí Ọlọ́run ọba kó ṣàánú wa ni kó gbà wá lọ́wọ́ àwọn báńdíìtì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ǹjẹ́ ẹ túmọ̀ wípé ní ìpínlẹ̀ Ondo lánàá yìí àwọn báńdíìtì ni wọ́n ya wọ ilé kan o, wọ́n sì bà ilé ọ̀hún jẹ́. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún gé ọmọ pásítọ̀ ọ̀hún gbé, ọmọ pásítọ̀ tí í ṣe ọmọ ọdún 9. Wọ́n ní wọ́n tún jẹ́ òun náà gbé o ní ìpínlẹ̀ Ondo. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ́ síta. Àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ nínú ìgbèkùn. Ẹ̀yin sì tún kórajọ pọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú. Ìyàwó Tinubu ẹnu mi ò gbà. Alhaji Atiku Abubakar ló sọ̀rọ̀ yìí sí ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí àti ààrẹ gan pẹ̀lú. Ìwé ìròyìn Tribune ló ti jáde. Ìjọba àpapọ̀ ni wọ́n ti ń jẹ́jẹ́ láti kí ètò ìṣèjọba àwarawa lágbára o. Wọ́n ní bẹ́ẹ̀ sì ni láti gbé ìṣọ̀kan ró lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ́ ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch lèmi náà rí kókó títí ọwọ́ mi yìí o. Igbákejì alága ìjọba ìbílẹ̀ lẹ́kìtì tí ọlọ́pàá ló jí ara rẹ̀ gbé ó ti di èrò àtìmọ́lé báyìí o. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Ṣé ní gbogbo ètò ìdìbò abẹ́lé nípò sínú ẹgbẹ́ òṣèlú NDC eléyìí tí wọ́n ṣe àwọn ṣe màkàrúrù rẹ̀ ní àdàmọ̀dì rẹ̀ ni wọ́n ṣe. Ó ní ẹ̀wò ṣùgbọ́n yìí yòówù tí ìbá jẹ́ èmi ni mo jáwé olúborí o. Ẹnìkan tí ó jẹ́ olùdíje sípò sẹ́nítọ̀ Agbọ́nayínmá òun ni wọ́n ló sọ̀rọ̀ òun jáde pé ṣé ní gbogbo èsìbò ọ̀hún wọ́n dọwọ́ rí ọ̀pọ̀ ṣùgbọ́n kò bá a máa jẹ́ o ìrìgálẹ̀sì èmi náà sì mọ́ jáwé olúborí. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Àwọn kókó yìí àti kókó míì láwọn máa mọ́ wa ṣé tí gbọ́ ìyẹn nìyẹn wa ìyẹn aráalé à ń kí yín lówùúrọ̀ aláyọ̀ tòní wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa láàyè yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa lórí ìkànnì alàlújá ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè o la fi ìdí kalẹ̀ sínú ìjọba ìbílẹ̀ kájọlà láwà àdúró tipátipá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan níbẹ̀ láti ń dún sínú afẹ́fẹ́ à ń kùn yánmọ́yánmọ́ láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ ibi tí ìlú dé dúró. Kíkùn àti dídùn tiwa kì í ṣe dúndùn ti ẹ̀fọn o, torí pé bí ẹ̀fọn bá dún àwọn ọmọ aráyé wọn á fọwọ́ méjèèjì wọn á fi pa ẹ̀fọn pò ó. Àṣé ẹ̀fọn ń bẹ ní orílẹ̀-èdè bòmíì náà, kò síbi tẹ́fọn ò sí, dúndùn wọn ò sì yàtọ̀ tó fi dé káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àdúpẹ́ àṣé bí àwọn ènìyàn ṣe ń fi ọwọ́ méjèèjì pa ẹ̀fọn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń fi ọwọ́ pa ẹ̀fọn ní orílẹ̀-èdè bòmíì náà o. Àdúpẹ́ wípé dídùn tiwa àwọn ènìyàn wọ́n ń fi ọwọ́ méjèèjì wọ́n fi ń gbé òṣù bàràbàǹdẹ̀ fún ìkànnì alàlújá ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè ò náà láwà níbi tí a ti ń dún sínú afẹ́fẹ́. Àdúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé. Òní ọjọ́ 6
oṣù kẹfà ọdún 2026 ọjọ́ tó lápẹẹrẹ ọjọ́ tó ní kìmí kọ́lọ́run aláwòrábí kó jẹ́ kí àpẹẹrẹ tí ọjọ́ yìí ní kó bá wa dá sí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n wà nígbèkùn kó sì tú wọn sílẹ̀ ẹ̀fà ilé ẹ̀fà oko ń tẹ̀rúkọ́ ilé ni ẹ̀bọ̀ yéé bọ̀ sí kí àwọn ọmọ náà kí wọ́n bọ̀ lábọ̀yè kí wọ́n sì bọ̀ sílé ní àlàáfíà ara tó péye láṣẹ Ìdùmarè adúpẹ́ o wípé àtúnjí tòní ọlọ́run ọba aláwòrábí ló mẹni tí ó jí tọ̀la torí pé ají tòní ni gbogbo wa adúpẹ́ ẹ̀mí adúpẹ́ ohun gbogbo ní orí àwọn olólùfẹ́ wa àti ìkànnì yìí àti gbogbo àwọn òṣìṣẹ́ lápapọ̀ ìkànnì síìpù lẹ́ ń gbọ́ o ká má ṣètẹ̀lẹ́ sọ ká má bá kínní ọ̀hún lọ ní ọ̀pẹ́ títí bí ò sì yẹ lọ abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ìyárálẹ̀ kojúmọ́ mo níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì sípẹ́sì 9.1 FM tá a fi kalẹ̀ sílẹ̀ òkè oníjọba àbílẹ̀ kájọlá ní ìpínlẹ̀ ọ̀yọ́ àsìkò òjò náà bó tẹ̀ jẹ́ pé ó kàn kò dunlẹ̀ dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ara tu gbogbo ènìyàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní òjò a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún pa wá mọ́ lágbára ọlọ́run àwọn òjò tí ó máa rọ̀ kò ní rọ̀ sórí sàréè wa bógo tí ń jẹ́ ti ọlọ́run àlàáfíà pípé náà la máa fi ṣe ohun gbogbo tá à ń ṣe o akíwa káàbọ̀ sí kọ́ni sí 89.1 FM a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí Holy Ghost service eléyìí tí a ṣe mọ́júmọ́ a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí ìkànnì sí 89.1 FM tá a fi mọ̀ pé àwọn èèyàn ń gbọ́ ètò yìí àwọn èèyàn sì ń pè wọlé ní ọwọ́ òru ẹ ṣeun o tí ẹ ní ìfẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín ìtura olúwa ọmọ adẹ́nìjì náà lórúkọ tèmi ẹ̀yin aráalé akíwa káàbọ̀ sórí ètò àjímúná. tó a dúpẹ́ ká wọnú ìròyìn ọ̀hún ká máa tú ní ìpele ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró bó ṣe ń lọ àti nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ọ̀nà jíjìn rere àti ẹsẹ̀ kùkú nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi ló ti jáde wá àkàrà tú epo àṣírí tú o bẹ́ẹ̀ ni òkété bórù mọ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Èkìtì òkété bórù mọ́ lọ́wọ́ o ó parọ́ yí pé wọ́n jí òun gbé ṣùgbọ́n àṣírí rẹ̀ tú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣèwádìí wọn rí i pé ó parọ́ ni igbákejì alága ìjọba ìbílẹ̀ Ìléje Méje ní ìpínlẹ̀ Èkìtì ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Grace Ògúnlẹ́yẹ ni ó ti dèrò àtìmọ́lé báyìí o lẹ́yìn ìgbà tí àṣírí tú ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026 ní ìròyìn kan gbalẹ̀ ló gba ilé ló gba oko wípé àwọn ajínigbé wọn tún ti ṣẹ́ láabi wọn o pẹ̀lú bí wọ́n ṣe jí arábìnrin Ògúnlẹ́yẹ igbákejì alága ìjọba ìbílẹ̀ Ìléje Méje gbé ní ìpínlẹ̀ Èkìtì eléyìí ló ṣokùnfà bí àwọn òṣìṣẹ́ agbófinró bí wọ́n ṣe bọ́ sí ojú iṣẹ́ tí wọ́n sì ń wá inú igbó káàkiri láti rí arábìnrin tó jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ náà ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé làwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n rí arábìnrin ọ̀hún o ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún gbogbo àwọn ará ìlú nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n kọ̀ láti yọ̀ǹda arábìnrin náà tí wọ́n sì tì í mọ́lé nítorí pé iṣẹ́ ìwádìí wọn lórí ọ̀rọ̀ náà ló fi hàn gbangba wípé arábìnrin Ògúnlẹ́yẹ ó mọ̀ọ́mọ̀ jí ara rẹ̀ gbé láti rí owó gbà lọ́wọ́ ìjọba ìbílẹ̀ rẹ̀ eléyìí òun gan ni ó di ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbá ọtí lẹ́yìn ọ̀rẹ́yìn igbákejì alága ìjọba ìbílẹ̀ Ìléje Méje náà àti àwọn méjì ni wọ́n tì wọ́n mọ́ gbaga tí wọ́n ń wò kánbókánbó bí òkété inú ayanran gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìlú Adó Èkìtì bó ṣe pa á láṣẹ adájọ́ ilé ẹjọ́ májísírèètì òun tilẹ̀ ìyẹn arábìnrin Adéọ̀sùn ó pa á láṣẹ lọ́jọ́ kẹta oṣù kẹfà ọdún 2026 wípé kí wọ́n fi arábìnrin Ògúnlẹ́yẹ sí àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n ti ìlú Adó Èkìtì adájọ́ Adéọ̀sùn wá sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú dìgbà tí àmọ̀ràn yóò jáde lórí ọ̀rọ̀ náà wípé kí ni àwọn ó ṣe àti pé kí ni àwọn yóò ṣe sí ọ̀rọ̀ alága igbákejì alága ìjọba ìbílẹ̀ Ìléje Méje tó parọ́ wípé wọ́n jí òun gbé láti rí owó gbà ẹ̀rí ibi abáyédé ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀ o. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà ó níbi tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti pa láṣẹ fún gbogbo àwọn ọlọ́kadà wípé bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ títí di aago 5 àbọ̀ ní ìdajì wọ́n ní kò gbọ́dọ̀ sí ọ̀kadà kankan léyìí tí ó máa rìn mọ́ àbí tí ó máa ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́
bí wọ́n ṣe gbé kalẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ló ti pa á láṣẹ wípé kò gbọ́dọ̀ sí lílọ bíbọ̀ ọ̀kadà mọ́ bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ o sí aago 5 àbọ̀ ìdájí. Wọ́n ní lára àwọn akitiyan láti mójútó ètò ààbò ní ìpínlẹ̀ náà. Mákindé ló fohùn ọ̀hún léde o níbi ìpàdé kan eléyìí tí wọ́n ṣe ní àná ọjọ́ Ẹtì Friday. Níbẹ̀ ló ti ń sọ wípé lára akitiyan láti kojú àwọn oníwà ọ̀daràn gbogbo eléyìí tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti láti ṣe kíni àti láti gba ìgbàjáde àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ìgbésẹ̀ yìí náà ni o láti jẹ́ kí gbogbo àwọn tó bá ń ṣe ọ̀kadà àbí tó ní ọ̀kadà wọ́n ní kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ fi rìn mọ́ bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ o títí di aago 5 àbọ̀ ní ìdájí. Mákindé ló tuntun ọ̀rọ̀ rẹ̀ sọ wípé ìṣèjọba òun ó ló ní ìfarajì láti rí i dájú wípé ààbò àwọn tí wọ́n kó lọ yìí ni wọ́n padà láyọ̀ àti àlàáfíà o, tó sì sọ wípé ojoojúmọ́ ní wíwà tí wọ́n wà lọ́dọ̀ àwọn ajínigbé yìí ló mú ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn bá mọ̀lẹ́bí àti gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ó wáá fi dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé àwọn eléṣọ́ aláàbò ó ní wọ́n ti ń ṣiṣẹ́ láìsinmi láti rí wípé wọ́n dóòlà gbogbo àwọn ẹ̀mí àwọn ènìyàn tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún, tó sì sọ wípé ìjọba rẹ̀ yóò tẹ̀wájú láti rí pé wọ́n ṣiṣẹ́ o kí wọ́n lè kojú àwọn ènìyàn wọ̀nyí. Gẹ́gẹ́ bí gómìnà bó ṣe sọ, ó ní ẹ wò ó ìpínlẹ̀ yìí kò ní gbàgbé wọn ò ní gbàgbé àwọn tí wọ́n jí gbé sákàtà wọ́n ṣiṣẹ́. Wọ́n ní ẹ wò ó ṣe bí adìẹ kúkú ń làágùn ìyẹ́ rẹ̀ ni òjá tí mọ́ o, ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn àwọn mọ̀ wípé gbogbo ẹ̀ yóò padà já sáyọ̀ ni. Bẹ́ẹ̀ ni gómìnà bá ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ ó ní àti ìwòye láàrin àwọn tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ dákun o ẹ jẹ́ wà pọ́sítìfù, ẹ jẹ́ ní ọkàn tó yàtọ̀ wípé gbogbo ìgbìyànjú tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe yóò já sí ayọ̀. Wọ́n ní fúdi eléyìí o kò gbọ́dọ̀ sí ọ̀kadà kankan eléyìí tí ó máa lọ mọ́ bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ títí di aago 5 àbọ̀ dájí. Wọ́n ní kò gbọ́dọ̀ sí o, kò tiẹ̀ gbọ́dọ̀ sí rárá. Wọ́n ní títí tí wọ́n fi gba àwọn ọmọ eléyìí tí wọ́n gbà padà. Wọ́n ní àwọn iléèwé tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ṣe ìkọlù sí láti rí Baptist Northern Primary School, Yawota Community Grammar School Esele àti Early Primary School. Wọ́n ní ẹ wò ó kéré tán àwọn ọmọ àti àwọn olùkọ́ gbogbo tí wọ́n tó 50 ní àwọn tí wọ́n mà kó lọ. Wọ́n ní eléyìí mà ti fá jìnnìjìnnì ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ara kitiyan iṣẹ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe, ẹnikẹ́ni ọ̀kadà kankan kò gbọ́dọ̀ rìn mọ́ o bẹ̀rẹ̀ láti aago 10 àbọ̀ alẹ́ títí di aago 5 àbọ̀ ìdájí. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ sí tẹlọmú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Alhaji Atiku Abubakar ó ti sọ gúdúgbè ọ̀rọ̀ lu ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu bí ìyá òun bó ṣe ń kórajọpọ̀ tí ó sì ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn olóṣèlú. Alhaji Atiku Abubakar ní irú ìyá orílẹ̀-èdè wo nìwọ yìí o, ẹnu mi ò gbà. Atiku ló ń sọ̀rọ̀ náà jáde. Olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Alhaji Atiku Abubakar ló ti bẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wà lóde yìí pẹ̀lú bí ètò ààbò bí ò ṣe rajajaja tó jẹ́ wípé gbogbo ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló kó sókè lásìkò tá a wà yìí. Nínú àtẹ̀jáde kan tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ìfiléde fún Alhaji Atiku Abubakar tó filéde ní àná òde yìí, Suhaib, òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ tó sì ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù wípé àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tí wọn ò lẹ́sẹ̀ lọ́rùn, aláìṣẹ̀ aláìmọ̀, wọ́n ń bẹ nínú ìgbèkùn àwọn ajínigbé. Àwọn àti àwọn olùkọ́ wọn láti ọjọ́ 15 oṣù karùn-ún ni wọ́n ti wà níbẹ̀, tó sì jẹ́ wípé àwọn ènìyàn ìlú wọ́n ń wò wípé irú ipò wo làwọn ọmọ àti àwọn olùkọ́ yìí ni wọ́n wà bí irú àsìkò tá a wà yìí. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ó ṣàlàyé wípé òun ò tiẹ̀ mọ ọ̀rọ̀ tí òun lè sọ sí ìjọba tó wà lóde yìí nítorí pé ọ̀rọ̀ òun ò tiẹ̀ yé èèyàn mọ́. Ìṣèjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ sì tún sọ̀rọ̀ òṣèlú níbi tí àwọn ọmọ tẹ́ ẹ jẹ ọba lé lórí wọ́n ń bẹ nínú igbó rabidun tẹ́ ẹ sì mọ irú ipò tí wọ́n wà. Alhaji Atiku Abubakar ó ṣàlàyé pé ìṣèjọba tí wọ́n ń ṣe yìí gan-an kò tiẹ̀ yé òun mọ́ àti wípé
òun ò tiẹ̀ fi gbogbo ara òun ò mọ nǹkan tí òun lè sọ nípa rẹ̀ nígbà tí Alhaji Atiku Abubakar tí ó tún tẹ̀síwájú ó ní ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí tó jẹ́ obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí tó tún jẹ́ ìyá gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó máa tún kórajọpọ̀ kódà gan pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀ ní Niger Delta wọ́n tún pè ní na our mama be this o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìyẹn ni wípé ìyá wa ni eléyìí o nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìyá òun ó tún pín ọkọ̀ fún àwọn obìnrin tó jẹ́ pé wọ́n tún kórajọpọ̀ nípa ọ̀rọ̀ ìṣèlú tí wọ́n sì tún ṣàjọyọ̀ nípa ìjáwé olúborí tí wọ́n fi ojú sọ́nà fún nínú ọ̀rọ̀ Alhaji Atiku Abubakar ó ní ẹ̀yin ènìyàn mi ìyá orílẹ̀-èdè tó yẹ kó wà nínú ìgbọ́kànsókè báwo ni àwọn ọmọ tó wà nínú àkàtà àwọn ajínigbé bí wọ́n ó ṣe padà wálé ṣùgbọ́n ìyá orílẹ̀-èdè òun ló tún yọ̀ mọ́ àwọn ènìyàn ní ẹkùn Niger Delta ó ní irú ìyàwó gan leléyìí o ẹ wò ó ẹ má jẹ́ àkà púpọ̀ jù ẹ lọ mú ìwé ìròyìn Tribune tó jáde kó má dàbí àdẹnumọ́ ẹ lọ wò ó kẹka fúnra yín níbẹ̀ o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan táwọn èèyàn ń gbé kiri nígboro ayé o wípé ìkan lára àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé jí gbé ìkan ló ti kú sí àkàtà wọn níṣẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fohùn lédè wípé irọ́ ni ọ̀rọ̀ mú wọ́n ní kò sì sí ọmọ kankan eléyìí tó ti kú sákàtà àwọn ajínigbé níbi àwọn ajínigbé eléyìí tí wọ́n ṣe ìkọlù sí àórẹ ìṣẹ̀lẹ̀ ní ìjọba àbílẹ̀ Oríire wọ́n ní ẹ wò ó àwọn tí wọ́n kàn ń gbé ìròyìn òfégè kiri ni àwọn tó ń sọ̀rọ̀ mú agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Àyànládé Ọláyínká ló sọ̀rọ̀ mú jáde nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ ní ọjọ́ Friday ìyún ní ọjọ́ Ẹtì àná gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bó ṣe sọ̀rọ̀ ó ní ìròyìn èké láti ọwọ́ àwọn tó máa ń gbé ìròyìn èké kiri ni o gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti rí àwọn ọ̀rọ̀ kan tó ń jẹ́ ìròyìn níbi tí àwọn èèyàn ti ń sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí ni tí wọ́n jí gbé ní àórẹ ìṣẹ̀lẹ̀ níjọba àbílẹ̀ Oríire ní ìkan kú ní àkàtà wọn o àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ọ̀rọ̀ yìí àṣìgbọ́ èké ìròyìn tó lè dá wàhálà lẹ̀ ní ìròyìn tó lè dá jìnnìjìnnì lẹ̀ ní wọ́n ní títí dàsìkò tí àwọn ń kọ ìròyìn táwọn sì ń sọ ìjẹ́ mọ̀ wípé irú ẹ̀ ò ṣẹlẹ̀ o ní àkàtà àwọn ajínigbé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wípé àwọn oníṣẹ́bí ló ń gbé kiri àwọn tí wọ́n lójú òpó ayélujára láti fi sọ ohun tí ò tọ́ òun ni àwọn tí wọ́n wà fi gbogbo àwọn ohun tí ò dáa sí ojú òpó ayélujára bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jọ́ di mímọ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n yàgò fún à ń gbé ìròyìn òfégè kiri wípé ọmọ kan ti kú sákàtà àwọn ajínigbé wọ́n ní rárá o DSP Àyànládé ló wá rọ gbogbo àwọn ènìyàn wípé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn irọ́ ìròyìn èké wọ́n ní ẹ jìnnà sí o tí wọ́n sì fi ń dáwọn aráàlú lójú wípé ètò ààbò wọ́n ní àwọn tún wà àwọn ní ìfarajì sí ètò ààbò àti dáàbò bo àwọn ènìyàn àti ètò ààbò kó lè fẹsẹ̀ nílẹ̀ o tí wọ́n sì ní àwọn tẹ̀wájú láti jẹ́ kí àwọn máa ṣiṣẹ́ lórí ètò ààbò fún ìgbáyégbádùn gbogbo àwọn ènìyàn èyí fẹ́ ṣeré ìwé ìròyìn Punch tó jáde fún tàárọ̀ tòní níbẹ̀ lẹ́tì rí ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Tribune ni ìròyìn ti ọwọ́ mi yìí ló ti jáde wá tó sì ń ṣàlàyé wípé ìlàkọjá rẹ̀ a ní ìmọ̀lára rẹ̀ láìpẹ́ jọjọ àwọn ọmọ ìbejì àti àbúrò rẹ̀ wọ́n padà wáyé ní ayọ̀ àti àlàáfíà gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ náà jáde ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìlàkọjá mínísítà fún ohun àmúṣagbára tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí ìyẹn olóyè Adébáyọ̀ Adélabú ìlàkọjá tó ń là kọjá lásìkò yìí ó sọ wípé òun ní ìmọ̀lára rẹ̀ o àti wípé àwọn ìbejì tí àwọn ajínigbé jí gbé àti àbúrò olóyè Adébáyọ̀ Adélabú wọ́n padà wálé ní ayọ̀ àti àlàáfíà àwọn ọ̀rọ̀ yìí ló jáde nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó ṣe àbẹ̀wò ẹ̀lẹ́ńbẹ̀wọ̀n sí olóyè Adébáyọ̀ Adélabú lánàá òde yìí láti jọ sọ̀rọ̀ papọ̀ àti wípé láti mọ̀ bí kinní ọ̀hún bó ṣe fi ọwọ́ ba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́mìí tó ṣe bí àwọn àgbábọ̀ wọ́n sọ pé bínú da bí ò da sọ̀rọ̀ ẹnu ẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ ẹni làá fi mọ̀ bínú ènìyàn bá da o nínú ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé ó jẹ́ kí ó di mímọ̀ fún olóyè Adébáyọ̀ Adélabú báyìí wípé ìlàkọjá tí Adélabú ń là kọjá bí irú àsìkò yìí
àwọn mọ̀ o àwọn ò sì dáadáa ọ̀rọ̀ náà àwọn ẹlẹ́ṣọ́ aláàbò àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wà ní ìfọwọ́sowọ́papọ̀ tí wọ́n sì ti ń ṣiṣẹ́ ìwádìí lọ́tún ṣiṣẹ́ ìwádìí lósì láti jẹ́ kí àwọn ajínigbé yìí kí wọ́n gba àwọn ọmọ náà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé pẹ̀lú àbúrò olóyè Adébáyọ̀ Adélabú gómìnà Ṣèyí Mákindé ó tún bá gbogbo àwọn ìdílé ó bá wọn dárò pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ sí ìdílé olóyè Adébáyọ̀ Adélabú ó sì sọ wípé àwọn ò sùn àwọn ò wò lórí ọ̀rọ̀ náà àti wípé láìpẹ́ jọjọ àwọn yóò gba àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún jáde nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ìjọba ń ṣiṣẹ́ papọ̀ ní ìfọwọ́sowọ́papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò láti jẹ́ kí ọ̀rọ̀ náà kó rí bí wọ́n ṣe ń fẹ́ o kí àwọn mọ̀lẹ́bí kí wọ́n sì mú sùúrù díẹ̀ sí i kí àwọn ènìyàn ìlú kí wọ́n fi àdúrà ran àwọn ẹlẹ́ṣọ́ aláàbò àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nítorí pé kò sí ohun tí a ṣe táyọ̀wọ́ Elédùmarè ọba akọ́dá ayé táyọ̀wọ́ ẹ̀ kúrò níbẹ̀ o ìwé ìròyìn Tribune ló ti ìròyìn ọ̀hún jáde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀ kádé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. tẹ́tí sí ìkíni tòun ti kéde pàtàkì yìí lórúkọ gbogbo àwọn ọmọ bàbá Abraham Ajayi Babatunde aka Baba Soso ní àfífi àsìkò yìí kí wọ́n kú ayẹyẹ oríkádún 80 ọdún 80 years birthday eléyìí tó kò lónìí òní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026 tí wẹ̀jẹwẹ̀mú rẹ̀ yóò sì wáyé ní ọ̀la ọjọ́ ìsinmi ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 nílé bàbá wa Àjàyí nílé ajílù ìṣà òkè o lẹ́yìn ìdúpẹ́ nínú ilé ìjọsìn onítẹ̀bọmi àkọ́kọ́ ti ìlú ìṣà àgbàládùra wípé tọdún yìí kò ní jẹ́ àṣemọ fún yín lórúkọ Jésù ẹ ò sì ní dàgbà ìyà lágbára Ọlọ́run ẹlẹ́yẹ yín kò ní relédè yín o ìgbà ọdún kan ni bàbá Abraham Ajayi Babatunde aka Baba Soso. Daddy, we love you. Thank you for your love, your guidance, your fatherly love, and thank you for teaching us the way of the Lord. Ẹ máa pẹ́ fún wa o, Daddy dada Baba Abraham Ajayi Babatunde aka Baba Soso. Ẹ kú ayẹyẹ orí kádùn o, ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe lókè pẹ̀. Lágbára Ọlọ́run ọmọ ò ní kú mọ́ yín lójú, ẹ ò ní fojú sunkún ọmọ o. Lágbára Ọlọ́run àgbà yín kò sì ní dàgbà yẹ̀yẹ́, àgbà yín ò dálẹ̀ o, ẹ máa pẹ́ fún wa. Olùkíni ni gbogbo ọmọ ló sọ wípé Daddy happy birthday, we love you so much. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Rala Ventures wọ́n ń lo àsìkò yìí láti fi rán gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ létí àti ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀ wípé o máṣíìnì òyìnbó èyí tí ó wà ní iléeṣẹ́ àwọn máṣíìnì náà ló ń bá nínú kàṣẹ apá kàṣẹ ẹsẹ̀ oríkèéríkèé ara kó máa faniṣo tàbí kí àyè kan kó má jẹ́ ká lò òun bó ṣe tó àti bó ṣe yẹ bá a ṣe ń lò tẹ́lẹ̀ wọ́n ní ẹ má ṣe méní ẹ má ṣe méjì ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ àwọn kẹ́ wá lo máṣíìnì òyìnbó yìí o kó bá yín wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ tó ń bá yín fínra nínú àgọ́ ara ẹni máṣíìnì ti wà ní ìlú Ìṣẹ́yìn o lónìí yìí ọjọ́ àbámẹ́ta tó fi di ọ̀la ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ náà ni máṣíìnì tó wà ní ìlú Ìṣẹ́yìn yìí ó wà fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ bó ṣe wà ní ìlú Ìṣẹ́yìn ó tún wà ní ìlú Òkè-Ò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn ń bẹ ní àyè méjèèjì yìí ìrọ̀rùn ló bá dé torí pé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Rala Ventures lógún oògùn sì wà ní títà fún gbogbo àwọn alágbàtà tí wọ́n fẹ́ kó lọ́pọ̀ kọ̀yọ̀kú kí wọ́n ó jèrè gọbọi lórí rẹ̀ wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá kó ẹ̀yin tí ẹ fẹ́ lò ó ayé rẹ̀ yọ olú iléeṣẹ́ Rala Ventures ìlú Ìṣẹ́yìn ló fi èdè kalẹ̀ sí ní ìyànà ojú bàbá lókè ayọ̀ ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè-Ò ní ilé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní àdúgbò Òlèlè ẹ̀ka iléeṣẹ́ wọn míì wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì Àgọ́ Àrẹ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ilé fi pè wọ́n sí 09027249103
06 090 27 24 91 06 tàbí 090 63 82 23 70. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. pẹ́ olóore àdáǹdátán àwa ìdílé Táíwò Agbèrò tí agboolé Agbèrò ní ìlú Ìlérò adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run àti gbogbo àwọn. eré ńlá lọ níjù ilẹ̀ yìí igi ńlá wó afẹ́fẹ́ gbẹ́yẹ lójú obé ẹja ńlá lọ lómi ọ̀pálábọ̀ tí òyìnbó fọ́ ẹni rere lọ Àkànjí ó dìgbà ọba wa ló ń lọ bí àgbáre ọba Ráfẹ́lì Ọlátúndé Àkànjí ọmọ Akínyẹmí ọkọ̀ kíkẹ́ lọ́mọ lọ ó dọjọ́ àjíǹde ọ̀run dẹ̀dẹ̀ má kánjú gbogbo wa là ń bọ̀ ayẹyẹ ìtòsìnkú ló máa wáyé lọ́jọ́ 6 oṣù kẹfà ọdún 2026 sátidé ọ̀sẹ̀ yìí náà ni ní pápá ìṣeré ìwà community grammar school tó wà ní Ìwéré Òkè gbogbo ládéládé la máa rí ní gbàgede ọ̀pọ̀ ìjòyè ni ó wà níkàlẹ̀ pẹ̀lú lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú sátidé àkọ́kọ́ oṣù yìí náà ni ọjọ́ 6 oṣù kẹfà yìí láago 10 òwúrọ̀ ta ló wáyé tí ò ní kú láéláyé o èèwọ̀ gbogbo ọmọ Ìwéré Òkè ẹkú àyọlọ lára kò sẹ́ni tí ò ní lọ ikú nìgbẹ̀yìn gbogbo ẹ̀dá káragolo sílẹ̀ dé tán kápájùbà sílẹ̀ dé ṣálọ̀lọ̀ kágbìyànjú jórúkọ tó dùn sílẹ̀ dánmọ́ wa ọ̀run dẹ̀dẹ̀ gbogbo wa là ń bọ̀ Àkànjí Ìkòyí ẹ̀ṣọ́ ni wọ́n kìran bàbá rẹ̀ ewu ilé ọmọ akọrin ilédogun ọmọ akọ fún yẹyọ dágbọ́ fasílẹ̀ ọmọ asúdẹ̀ wẹ́rẹ́ pẹ́ká ilé ó di gbére o ó dàrìnà kò ìpàdé di lówùúrọ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Solar King wọ́n lo àsìkò yìí láti fi tó gbogbo àwọn ènìyàn wa ní ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀ létí wípé ọ̀kan òjọ̀kan àwọn sólà ó wà ní iléeṣẹ́ àwọn ẹ máa bọ̀ wá bẹ́ẹ̀ ni ẹ̀dínwó iléyà promo ó ń lọ lọ́wọ́ ra mẹ́ta kó gbà kan lórí solar street light ó sì wà síbẹ̀ o ènìyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé iléeṣẹ́ Solar King tó ra ọjà bó ṣe léwu kí ọjà náà kó kéré mọ́ ó ti ní ẹ̀bùn tó jẹ́ ojú ń gbèsè tó ti wà ńlẹ̀ ní sẹpẹ́ tí onítọ̀hún yóò fi ṣe fàjẹ́ ẹ̀yin ènìyàn wa bí o kò jìnnà ilá ò gbọ́dọ̀ kó iléeṣẹ́ Solar King ẹ̀dínwó iléyà promo tó ń lọ ní iléeṣẹ́ wọn ọ̀la ọjọ́ 7 oṣù kẹfà ní pínpín ẹ̀dínwó ọ̀hún ó pin ẹ má tẹ̀tì láti jẹ àǹfààní yìí o ọ̀kan ọ̀jọ̀kan àwọn sólà bàǹtìbàǹtì ló ń bẹ ní iléeṣẹ́ alálùbáríkà yìí bíi solar drip freezer solar street light bẹ́ẹ̀ ni solar plasma tv ó ń bẹ ní iléeṣẹ́ wọn solar standing fan solar table fan solar power bank ọ̀kan ọ̀jọ̀kan àwọn solar èyí tẹ́ lérò àti èyí tí ẹ lérò ẹ bá ní iléeṣẹ́ yìí lẹ́dínwó tí ẹ sì lò ó pẹ́ kánrin kéṣe iléeṣẹ́ Solar King ìlú Òkè-Ò ni wọ́n fi ìdí kalẹ̀ sí o ní àdúgbò Kúbe bẹ́ẹ̀ ni ní ẹ̀gbẹ́ NASFAT hospital ní àdúgbò Kúbe ní iléeṣẹ́ Solar King wà o ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 070 62 99 06 91 070 62 99 06 91 Solar King iná títàn ó dìrọ̀rùn. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ká sún sápá iwájú Solomon Elizabeth níbi ọba wa ọmọ ọbọ̀ wa ọ ìtura já tẹ̀síwájú. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà ó níbi tí ìjọ Mountain of Fire Ministries tí wọ́n ti dá ohun tó ní ṣe pẹ̀lú ìṣòro lọ́wọ́ kan tí wọ́n sì sọ wípé jákèjádò orílẹ̀-èdè fún gbogbo àwọn ìjọ wọn ní pínpín ìpín fún gbogbo ètò tí ó bá máa wáyé ó pẹ́ jù kó tó di aago 8 alẹ́ àbí aago 8 alẹ́
ìjọ Mountain of Fire Miracle Ministry ni wọ́n mà ti sọ̀rọ̀ tó sì ti jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó gbogbo àwọn ọmọ ilé ìjọsìn wọn àti gbogbo ìjọsìn wọn pátápátá jákèjádò wọ́n ní ó pẹ́ jù aago 8 alẹ́ ní kí gbogbo wọn kí wọ́n ti parí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe o wọ́n sì ní báyìí kò gbọ́dọ̀ sí ìsìn ṣòru ìsìn alẹ́ mọ́ wọ́n ní ti further notice títí dìgbà tí ọ̀rọ̀ míì tí ó jáde síta lórí rẹ̀ tí wọ́n sì sọ lórí ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ló jẹ jáde nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún tí a wà yìí tí wọ́n buwọ́lù láti ọwọ́ adarí tó ń ṣe kòǹkárí fún ìjọ ọ̀hún jákèjádò ní olú ilé ìjọsìn tí ó wà nílùú Èkó ìyún Tèmítọ́pẹ́ Ọláwálé àwọn ìjọ yìí ni wọ́n ní kí gbogbo àwọn ènìyàn kí wọ́n tẹ̀lé òfin yìí o eléyìí táwọn là sílẹ̀ yún gbogbo ọmọ ìjọ wọn pátá wọ́n ní fún ààbò àti ìgbáyégbádùn àwọn ènìyàn ní láti dènà ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ àti wípé kí oníkálukú kó lè wà ní ojúlá alákànfin ṣọ́rí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde náà wọ́n ní gbogbo ètò ìsìn gbogbo ìpàdé àti gbogbo àwọn nǹkan míì láti ìsinyìí lọ wọ́n ní ó pẹ́ jù kò gbọ́dọ̀ ju aago 8 lọ tàbí kó tó di aago 8 bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìṣòru àbí àdúrà alẹ́ wọ́n ní kí wọ́n dá gbogbo ẹ̀ dúró náà báyìí wọ́n ní ẹ wò ó gbogbo àwọn ìṣòru tí ẹ bá fẹ́ ṣe ẹ gbé sọ́wọ́ ìrọ̀lẹ́ tẹ́ bá ti gbé sọ́wọ́ ìrọ̀lẹ́ sì rí wípé ẹ parí ẹ̀ kó tó di aago 8 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe sọ àwọn ìjọ yìí ni wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní èyí náà ni wọ́n gbé kalẹ̀ o lójú náà láti lè jẹ́ kí ìgbáyé gbádùn àti ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ nílẹ̀ kí títí tí ó fi lọ rèé dò lọ́ọ́ mú mi o wọ́n ní láti ní àwọn òṣèlè yìí wọ́n wá fi ìwé ọ̀hún ṣọwọ́ sí gbogbo principal regional overseas senior regional overseas mega regional overseas wọ́n ní zonal pastors branch pastors àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé ẹ wò ó fún ètò ààbò tó mẹ́ẹ̀ àti ọ̀rọ̀ bandits tó ń ṣẹlẹ̀ ìwà ìjínigbé tó ń ṣẹlẹ̀ ṣíṣe ìkọlù sí gbogbo àwọn ilé ìjọsìn wọ́n ní eléyìí náà ló fà á tí ìjọ MFM tí wọ́n fi piyamọ wípé kò gbọ́dọ̀ sí ìṣòro mọ́ o jákèjádò fún gbogbo ìjọ wọn ní àgbáyé ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ sí tẹrọmú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ẹ̀wọ̀n jẹ́ ká tún dé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń bọ̀ wá ẹ kú kalẹ̀. ọmọ ò láyọ̀lé ẹni ọmọ bá sin ló bímọ ọ̀rọ̀ ńlá ni ká gbọ́ sétí gbogbo abiyamọ láyé kọ́mọ wájú ọmọ gidi ọmọ àtàtà kí wọ́n ó sin wá nígbà tá a bá sí mọ́ ọmọ pọ̀ bíi kọ́sàn ó bọ́ lọ́mọ tí ò bá sin bàbá àtìyá ẹ̀ èyí ló mú káwọn ọmọ ọ̀pẹ́bùnmi rántí bàbá yeye wọn tí wọ́n ti lọ bàbá Gabriel ọ̀pẹ́bùnmi àjàlá àti màmá Elizabeth mọ́ríyébá ọ̀pẹ́bùnmi àbákẹ́ ọ̀nà àrà ọ̀tọ̀ ni wọ́n sì wá gbé kinní ọ̀hún gbà ètò sọ́jí ìta gbangba ni wọ́n á fi ṣíde ní Friday ọjọ́ 12 June oṣù kẹfà láago 5:30 ìrọ̀lẹ́ lọ́jà Ajégúnlẹ̀ ìlú Miani Reverend Ọláìwọlá First Baptist Church Adó-Àwáyè ló máa wàásù lọ́jọ́ 13 June wọ́n tún ṣètò ìtọ́jú aláìsàn ní Emmanuel Baptist Church ní Miani aago 9 tààrọ̀ àṣekágbálẹ̀ ètò ìsìn ìdúpẹ́ láago 10 lọ́jọ́ Sunday ọjọ́ 14 June ní Emmanuel Baptist Church ìlú Miani ọmọ rere yóò kẹ́yìn gbogbo wa a sì ní kúkú oró ẹni bá kọ gbàlánú Jésù ló kúkú oró ló kọ Olúwa àní kú gífà olùkéde àwọn ọmọ. tó ẹ káàbọ̀ padà ìròyìn wa ó ń sún sápá iwájú bá a ṣe kọ̀wé rẹ̀ nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o àwọn agbésùnmọ̀mí àwọn ikọ̀ báńdíìtì wọn ò lè jẹ́ agbẹnusọ fún ẹ̀sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o àwọn olórí ẹlẹ́sìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ ṣé àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ yóò kẹsàn sáré ni o àti wípé tá a bá dákẹ́ ó ṣeé ṣe kí tara ẹni kó bá ní dákẹ́ o ìdí rèé tí àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi bọ́ sí ìgboro ayé bọ̀m̀bọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé àwọn ò lọ́wọ́ sí ìjínigbé ìgbésùmọ̀mí dídà omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú àwọn ò lọ́wọ́ níbẹ̀ o kí gbogbo àwọn ènìyàn ìlú kí wọ́n lọ mọ ilé yìí dájú ṣáká ọ̀rọ̀ yìí ló jáde láti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ pẹ̀lú bí àwọn ikọ̀ báńdíìtì tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ilé ẹ̀kọ́ tó wà ní Yàwọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire nínú ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí ní ìròyìn kan gbalé ló gba odò ló gba oko lórí wípé nǹkan tí àwọn ń fẹ́ rèé tó sì jẹ́ wípé lára nǹkan tí wọ́n ń fẹ́ wọ́n sọ wípé ètò ìdájọ́ ṣẹ̀ríà
kó fẹsẹ̀ rinlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìdí rèé o tí àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀sìn mùsùlùmí kò fi àyè gba ìgbénipa, ìgbésùmọ̀mí, dídá omi àlàáfíà ìlú rú, àti wípé o ẹ̀sìn mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú àlàáfíà àwọn ènìyàn ní agbègbè àti láàrin ìlú tí àwọn ẹlẹ́sìn ọ̀hún bá wà. Fún ìdí èyí, báwo ni àwọn agbésùmọ̀mí tí wọ́n fi sọ wípé àwọn fẹ́ kí ètò ìdájọ́ ṣẹ̀ríà kó fẹsẹ̀ rinlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Àwọn olórí ẹlẹ́sìn náà wọ́n ní irọ́ ni o, àwọn ò faramọ́, bẹ́ẹ̀ ni àwọn ò ṣe ègbè lẹ́yìn bẹ́ẹ̀, àti wípé ṣé àwọn agbésùmọ̀mí ni wọ́n jẹ́ agbẹnusọ fún àwọn táwọn jẹ́ mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Wọ́n ní rárá, kò jọ o. Ẹ̀yin ènìyàn ìlú ẹ mọ̀ eléyìí dájú wípé ẹ̀sìn mùsùlùmí àti àwọn tí àwọn ń ṣe ẹ̀sìn náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ò fi ọwọ́ sí, kódà gan pẹ̀lú àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti peyamọ àdúrà àkànṣe kan tí wọ́n ṣe ní ọ̀la òde yìí láti rawọ́ rasẹ̀ sí ọba Allah, kí ọba Allah kó dá sí ọ̀rọ̀ náà láti jẹ́ kí àwọn ọmọ kéékèèké àti àwọn olùkọ́ tí wọ́n wà nínú àkàtà àwọn ajínigbé kí wọ́n wálé ní ayọ̀ àti àlàáfíà ara tó péye. Ìmáàmù ilẹ̀ Ìbàdàn àti àwọn èèkàn nínú ẹ̀sìn mùsùlùmí ni yóò ṣíwájú àdúrà náà tí wọ́n sì máa rawọ́ rasẹ̀ sí ọba dániwáyé kó jẹ́ kí àwọn ọmọ náà kó padà wálé ní ayọ̀ àti àlàáfíà. Ìwé ìròyìn ṣáìtì Ọ̀yọ́ ló kọ, ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. Kí Ọlọ́run ọba kó ṣàánú wa kó sì gbà wá lọ́wọ́ àwọn báńdíìtì eléyìí tó ń ṣọṣẹ́ kiri yìí. Àwọn báńdíìtì ni wọ́n tún ba àwọn ilé kan jẹ́ o, tí wọ́n sì jẹ́ ọmọ pásítọ̀ kan ọmọ ọdún 9 gbé ní ìpínlẹ̀ Ondo. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ síta. Àwọn báńdíìtì kan ni wọ́n ya wọ Ìgbòsì area ní Ìdògùn ní Ose local government ní ìpínlẹ̀ Ondo, gẹ́gẹ́ bí wọ́n ṣe ba ilé méjì kan jẹ́ o, tí wọ́n sì jí ọmọ ọdún 9 gbé. Ọmọkùnrin ọmọ ọdún 9 ní òru ọjọ́ Ẹtì Friday, gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ. Wọ́n ní àwọn báńdíìtì ni wọ́n ya wọ agbègbè ọ̀hún níbi nǹkan bíi aago kan àárọ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn kíkankíkan. Wọ́n ní eléyìí ó mú nínú, gẹ́gẹ́ bí ìròyìn, wọ́n ba ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́, tí ó sì jẹ́ wípé nígbà tí àwọn ènìyàn gbọ́rọ̀ ìbọn, wọ́n ní oníkálukú ni wọ́n ya lọ agbègbè tó súnmọ́ wọn, ṣùgbọ́n orúkọ ọmọ tí ń jẹ́ Olúwatóbi tí ṣe orúkọ ọmọ pásítọ̀ kan ní agbègbè ọ̀hún, ọmọ pásítọ̀ Isaac ọlọ́ọ̀ṣẹ́bì kan, wọ́n ní ọmọ ọ̀hún ni wọ́n jí gbé o, gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ. Wọ́n ní nígbà tí àwọn olùgbé agbègbè ọ̀hún tí wọ́n gbọ́rọ̀ ìbọn, oníkálukú bẹ̀rẹ̀ sí fẹsẹ̀fẹ́ o fún ààbò ara wọn, gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ṣe sọ. ìyún DSP Àbáyọ̀mí tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún di mímọ̀, ó ní lóòótọ́ o gbogbo akitiyan ló ti ń lọ o láti rí dájú wípé wọ́n mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ní àwọn ti gbé ìgbésẹ̀ láti lè mọ àwọn tó ṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún tí wọ́n jẹ́ ọmọ ọdún 9 lọ lórúkọ ọmọ tí ń jẹ́ Olúwatóbi ní agbègbè Ugbosi quarters. Wọ́n ní níbẹ̀ ni ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún tí a wà yìí. Wọ́n ní láti bí aago kan wọ́n ti ń yìnbọn o, ṣùgbọ́n bí aago 2 àbọ̀ àárọ̀ ni wọ́n padà ṣiṣẹ́ láabi ọ̀hún ní ilé ọ̀gbẹ́ni ọlọ́ọ̀ṣẹ́bì kan Isaac, wọ́n ní àti ọ̀gbẹ́ni Joy Ọwálẹ́kàn, wọ́n ní ilé wọn, gẹ́gẹ́ bí wọ́n ti ṣiṣẹ́ ọ̀hún tí wọ́n sì jí ọmọ wọn ọmọ ọdún 9 tí wọ́n sì padà ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí ọmọ ọ̀hún lọ. Wọ́n ní wọ́n bà àwọn ilé náà jẹ́ ní agbègbè ọ̀hún tí wọ́n ti ṣe ọṣẹ́ náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti ń jọ́ di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀, tí ó sì jẹ́ wípé ẹni tí kinní ọ̀hún tó bá ṣí wọn lórí, wọ́n ní wọ́n fi mú, wọ́n fi kàtà òfin o. Ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ sí tẹlọmú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch tó jùlẹ̀ ń lèmi náà hàn mọ́ lọ́wọ́ o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló gba àlejò àwọn aṣojú àwọn ọmọ ogun ojú òfurufú tí wọ́n sì jọ sọ̀rọ̀ papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lánàá òde yìí ni ó ti gba àlejò àwọn aṣojú àwọn ọmọ ogun ojú òfurufú tí wọ́n sì jọ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ tí àwọn amòòkùnṣìkà àwọn ọ̀jálẹ̀ onílé fi bọ́ tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́
gbé ní ìjọba ìbílẹ̀ Orere tàwọn ti olùkọ́ wọn ní ìjọba ìbílẹ̀ náà. Nínú ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé àti àwọn aṣojú àwọn ọmọ ogun ojú òfurufú ọ̀hún ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ń lọ ní rẹbutu àti wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ni àwọn ń ṣiṣẹ́ ọ̀hún o láti jẹ́ kí ìgbàkalẹ̀ àwọn ọmọ náà kó rọrùn kó sì jẹ́ wípé àlàáfíà ara ni àwọn ọmọ náà yóò lè padà sí ilé. Nínú ọ̀rọ̀ gómìnà ni ọ̀rọ̀ náà ti jáde. Olórí tó léwájú àwọn ọmọ ogun ojú òfurufú ọ̀hún lọ sí Agode ní ìlú Ìbàdàn ní Command Abubakar Sule. Òun ni ó léwájú àwọn ọmọ ogun ọ̀hún lọ tí wọ́n sì jọ sọ̀rọ̀ papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ọmọ ogun ojú òfurufú ọ̀hún wọ́n fi dá gómìnà Ṣèyí Mákindé lójú wípé àwọn nǹkan tó ń fò lókè tó ní ṣe pẹ̀lú ètò ààbò tí gómìnà rà wọ́n sọ wípé ó wà ní iléeṣẹ́ àwọn àti wípé àwọn yóò ṣàmúlò rẹ̀ tí ohun gbogbo yóò fi rọrùn. Àtẹ̀jáde ọ̀hún ló wá láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àti olùdámọ̀ràn pàtàkì lórí ìfiléde fún gómìnà Ṣèyí Mákindé ìyẹn Sulaiman Ọlánrewájú. Òun ló fi àtẹ̀jáde náà léde lánàá òde yìí ní ìlú Ìbàdàn láti jẹ́ kí àwọn ènìyàn ìlú mọ̀ wípé àwọn ọmọ ogun ojú òfurufú àwọn náà ti kọwọ́ bọ ọ̀rọ̀ náà. Gbogbo rẹ̀ yóò sì rí bí a ṣe ń fẹ́ dídùn lọ́sàn-án oṣù nígbẹ̀yìn. Ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ ẹ lọ́mọ kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kojú ọ̀rọ̀ sí ìdánwò wáyẹ́ẹ̀kì tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ní alẹ́ tí wọ́n sì sọ̀rọ̀ lórí ẹ̀ wípé àwọn ìdánwò tó bá ti bọ́ sí alẹ́ kí wọ́n máa gbé sí ọjọ́ míì kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ kí wọ́n máa ṣe ìdánwò lálẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti kojú ọ̀rọ̀ sí ìdánwò wáyẹ́ẹ̀kì tí àwọn ọmọ ṣe fún ọdún 2026 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ìjọba ṣe sọ̀rọ̀ wípé lórí bí wọ́n ṣe ń fi àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́ sínú hílà ìlò lórí ìdánwò. Gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Láyíwọlá bó ṣe sọ ọkàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ní ọjọ́ Ẹtì Friday. Níbẹ̀ ló ti sọ wípé ìdánwò tí àwọn ọmọ yóò ṣe wọ́n ní ìwé tí wọ́n fi ṣe ìdánwò yìí ló jẹ́ wípé ó ń pẹ́ kó tó dé o. Gẹ́gẹ́ bí Láyíwọlá ṣe sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí àwọn ọmọ ti ṣe ìdánwò ní ọjọ́bọ̀ Thursday ó fi hàn wípé ìwé tí wọ́n fi ṣe ìdánwò wọ́n ní ó pẹ́ kó tó di pé ó dé ọ̀dọ̀ wọn o ó pẹ́ kó tó kàn wọ́n lára gẹ́gẹ́ bí ó ṣe wà lórí àlàkalẹ̀ ìwé ìdánwò fún wáyẹ́ẹ̀kì wọn. Wọ́n ní àwọn questions paper tí wọ́n ń kóde fún agricultural science yún ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ ọ̀gbìn wọ́n ní eléyìí tí wọ́n ti pínyàmọ́ o fún ọjọ́ 4 oṣù kẹfà wọ́n ní kò dé ibi tó yẹ kí wọ́n ti ṣe tí àfi aago 6 bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tó ń rí ìwé. Wọ́n ní Ògbómọ̀ṣọ́ àti ní agbègbè kan ní ìlú Ṣakí wọ́n ní níbi aago 7 kọjá ìṣẹ́jú 11 àwọn akẹ́kọ̀ọ́ mà tún wà níbi tí ó ti jẹ́ wípé wọ́n ti ń kọ èsì ìdánwò wọ́n ní tó sì jẹ́ wípé èsì ìdánwò tí wọ́n ń kọ ọ̀hún gan ǹjẹ́ mọ̀ pé agricultural science practical wọn ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ rárá láago 7 tí wọ́n ń kọ ìdánwò wọn yìí. Ọláyíwọlá ló ní bẹ́ẹ̀ nírú ẹ̀ ṣẹlẹ̀ náà ní ọjọ́ 3 oṣù kẹfà níbi tó ti jẹ́ wípé ìdánwò ìṣirò ó ní objective ìdánwò ìṣirò ó ní wọ́n pẹ́ kí wọ́n tó gbèdé ibi tí wọ́n ń gbèdé o. Nígbà tí wọ́n tún gbèdé bẹ̀ wọ́n ní ìwé òtútù iye àwọn ọmọ tí ó ṣiṣẹ́ ṣe rí gbogbo kíní yìí ilẹ̀ tí ń ṣú kí àwọn ọmọ yìí tó máa rí ìdánwò ṣe. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe sọ̀rọ̀ wọ́n ní wọ́n pe ẹni tí í ṣe zonal coordinator fún wáyẹ́ẹ̀kì tí wọ́n sì dá gbogbo ẹ̀bi ọ̀hún lù ú. Wọ́n nígbà tí òun ní ó máa sọ̀rọ̀ ó ní ìdílé wà nínú nǹkan tí ó gbé wọn lọ fún àwọn ibi tí wọ́n pín àwọn ìwé ọ̀hún sí. Wọ́n ní wọ́n wá rọ àwọn àjọ yìí wípé ṣe mọ̀ wípé ìdánwò wáyẹ́ẹ̀kì kò ṣe wípé ìpínlẹ̀ kan lónìí o wọ́n ní jákèjádò ní ẹ́sítánà ni wọ́n ní ẹ dákun gbogbo àwọn ìdánwò tẹ́ bá ti rí wípé kò dé ọ̀dọ̀ àwọn ọmọ tí aago 4 ìrọ̀lẹ́ fi lù ẹ dákun ẹ ṣe fún wọn lọ́jọ́ míì ni o nítorí ètò ààbò àwọn ọmọ yìí àti láti dáàbò bò wọ́n gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe sọ̀rọ̀ tí wọ́n sì ní
eléyìí yóò lè dí jìnnìjìnnì tí ó mú àwọn òbí àti àwọn alẹ́nulọ́rọ̀ yóò lè mú kù wípé kí àwọn ọmọ máa ṣe ìdánwò ní alẹ́ lóru gànjọ́ eléyìí ò bófin mu ó sì dí ìdánwò ọ̀hún wọn ní ó dí iyì wọn kù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti sọ̀rọ̀ tó sì ti gbẹnu àtẹ́lu ìwà wípé àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe ìdánwò ní òru ní tí ilẹ̀ ti ṣú wọn ni kí wọ́n tó gbé ìwé táwọn ọmọ fi ṣe ìdánwò dé. Ìwé ìròyìn Vanguard ló fà á sí tẹlọmú kẹsìrì ẹ̀ níbẹ̀. jẹ́ kí n mú ìròyìn yìí ní belenja o fún gbogbo àwọn ènìyàn tó ní àwọn ará ẹbí ọ̀rẹ́ ìyè kan ní orílẹ̀-èdè South Africa. Ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tí àwọn ènìyàn kan ní orílẹ̀-èdè South Africa tí wọ́n fi ń dúnkokò tí wọ́n sì ń ṣe ìkọlù sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ gba orílẹ̀-èdè bàbá yín lọ. Àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ti péyamọ́ láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó nífẹ̀ẹ́ láti padà wálé wọ́n kó wọn wọlé o láìpẹ́ jọjọ. Iye wọn ni ó sì ju 1,000 kan lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣe ìkọrúkọ kalẹ̀ àti oríṣiríṣi àyẹ̀wò fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbé ní orílẹ̀-èdè South Africa tó sì jẹ́ wípé ìkọlù lóríṣiríṣi ó ń lọ ní orílẹ̀-èdè náà wípé ẹ gba orílẹ̀-èdè bàbá yín lọ ẹ kúrò ní ilẹ̀ wa gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sí ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ṣe fi léde ìyẹn kí mẹ́bi ẹ̀bí ẹ̀fà òun ni ó fa ọ̀rọ̀ ọ̀hún jáde láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ìjọba orílẹ̀-èdè yìí kò tẹ̀tì láti fi ọwọ́ tó dára mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ tó wà ní orílẹ̀-èdè míì. Ní báyìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti fi orúkọ sílẹ̀ yìí ní àyẹ̀wò ti ń lọ lórí wọn. Ó sì ṣeé ṣe kó jẹ́ wípé ní àìpẹ́ jọjọ ni àwọn bàálù náà tí wọ́n fi kó wọn wá padà sí orílẹ̀-èdè yìí ni yóò rà bàbàbà tí ó sì balẹ̀ ní South Africa tí ó sì tún gbéra padà wá sí orílẹ̀-èdè abínibí Nàìjíríà tó jẹ́ titi wọn o. Ìwé ìròyìn The Sun lódì yìí ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Ká wo ojú òpó báyìí o àti ṣe ojú òpó kalẹ̀ fún ẹ̀yin ènìyàn wa kẹ́ ẹ bá wa dá sí ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ dá sí 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. Hello. Ẹ káàárọ̀ o. Àmì o. Ẹ kú ojúmọ́. Ẹ ṣé o. Hello, ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ o. Hello. Hello, à ń gbọ́ yín o. Ẹ kúrò níbi tariwo wa o. Àpètò. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. Ọlọ́run ní pàlákà yìí o. Orúkọ mi ni mo lò láti Ìṣẹ́yìn. Láti ìlú Ìṣẹ́yìn à ń gbọ́ yín sà. Èdè mi fẹ́ dá sí níbẹ̀. Òun ni. Àtọ̀dọ̀ yín ló ti já. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ orúkọ yín o. Ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣètò. Orúkọ tèmi náà àfíìsì àti àtúrẹ́sí láti òkè súnẹ̀ nípa ọ̀rọ̀ àwọn wáìtì tó ń ṣiṣẹ́ láti alẹ́. Ẹ ń sún lé à ń gbọ́ yín. Àtọ̀dọ̀ yín ló ti já o kì í ṣe látọ̀dọ̀ wa o. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ìṣòro olúwa. Ẹ káàárọ̀ o. Ẹ ní ṣòro ìta. Àdúpẹ́ àmì. Iléeṣẹ́ ṣùkò ní bàjẹ́ o. Àmì Ọlọ́run. Mo kó rọ ìyàwó ààrẹ wa ní Nàìjíríà. Èyí tó bá tẹ̀ òun náà ni bí wọ́n máa ṣe ibi tí wọ́n gbà ẹkún tó fún ọ ní nǹkan ìrìnà. Ọ̀nà táwọn ọmọ wọn gbà tí ó bèrè ní ìtiwọn. Ó ṣe pàtàkì Nàìjíríà ò ní dàrú o. Orílẹ̀-èdè yìí ò ní dàrú o. Olóògbé láti àdúrà wá wò. Ẹ ti ṣe. Ẹ ṣeun bàbá olóyìnbó. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ ẹ pé tó. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. Orúkọ mi ni Ọlálékan Jímọ̀ láti ìlú Ìṣẹ́yìn. À ń gbọ́ yín sà. Ìṣe ìbẹ̀rẹ̀ mọ́ ẹ rí i pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ oníwà ìkì yẹn ẹ rí i pé nǹkan kan táwọn ọkọ̀ máa bẹ àwọn tó jẹ́ ìjọba wa ni pé kí wọ́n dákun wọ́n jẹ́ kí ètò ààbò wọ́n túbọ̀ jẹ́ kó dúró déédéé pẹ̀lú àwọn ọmọ yìí. Ẹ wo táìmù tán ní àwọn ọmọ yẹn tó parí pépà àwọn tán lọ sí èmi kàn rọ̀ wọn nítorí ètò ààbò yìí ó jẹ́ kọ̀ǹpọ́sì fún wa ní
àgàgà nípínlẹ̀ Ọ̀yọ́ a mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbìyànjú lórí ètò ààbò ṣùgbọ́n kí wọ́n túbọ̀ dákun wọ́n bá wa gbìyànjú sí Ọlọ́run yóò máa ṣaláàbò gbogbo wa o Ọ̀yọ́ tètè onídàrú náà yìí ló ń dàrú o ẹ ṣé o ẹ ṣé o. lójú òpá ayélujára Abọ́badé John Ọlátúndé wọ́n kí wa wípé a kò ṣẹ̀ o. bẹ́ẹ̀ ni Lawan Oyeleye àwọn náà wọ́n ní ẹ kú ojúmọ́ àwọn ń gbádùn ìkànnì yìí ẹ ṣé o bí ẹ ṣe ń gbádùn wa àwọn náà ń gbádùn yín. Matthew Godgift wọ́n ní ẹ kú ojúmọ́. Ajibade Yusuf Adétúnjí àwọn náà wọ́n kí wa. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. orúkọ mi ni Ọlálọ́mí. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ètò. Ọlọ́run ló ń ṣètò. Àmín. orúkọ mi ni Abúsátó Olúbọdún láti Ṣakí. ẹ káàárọ̀ mà. ó ta àwọn ọmọ oníwà ìkìlì mo fẹ́ dá sí. ẹ dá sí. ẹgbẹ́ kùkú Nàìjíríà tí ń fi dìbòdìbò yìí kẹ́ ẹ fọ́tọ́ máa ṣe wà ìkìlì aago méje aago méje alẹ́ tí wọ́n dá sí ogún ẹgbẹ̀rún àwọn títí àwọn tí wọ́n bá ń kọ́ wọn o bí wọ́n tètè tó wọn máa bẹ̀rẹ̀ tó sì jẹ́ ọmọ ṣiṣẹ́ dáadáa o àríṣẹ́ mi wá lóhùn pẹ̀lú ògùn Ọlọ́run gba àwọn tí wọ́n ń bẹ nígbà kan wọ́n bá ayọ̀ wọ́n jáde o ààrẹ wa tí ló bá bá fún lọ́wọ́ o Ọlọ́run ní kékeré ní wọ́n tàgbé lórí rẹ o orúkọ mi Abúsátó Olúbọdún gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. ẹ kú ojúmọ́ o. Hello, ẹ káàárọ̀ o. àwọn ọmọ oníwà ẹ̀kì ni mo fẹ́ sọ. ọ̀yà sọmọ ń wà ẹ̀kì ni wọ́n àbí. Ibà. Ibà ọ̀yà sọ ibà. ìdí mo fẹ́ sọ ni wípé táwọn yẹ kí wọ́n máa parí wàhálà láago 8. ó dẹ̀ ó ti dà. òun náà sọ̀rọ̀ nítorí tó wá kàn náà. ọ̀rọ̀ kan lẹ̀kan baálé. ó ń sọ kalẹ̀ ní. gbogbo èèyàn ní nǹkan báyìí òun náà sọ tiẹ̀ ní. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o. ẹ yí rédíò yìí sílẹ̀. hello Mr. Abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ o. ìtura olúwa ọmọdé nìyí. yẹ́sẹ̀ rẹ̀sẹ̀ káàárọ̀ sọ. àlejò olówó láti ìlú Wérélé. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jí gbé yẹn tí wọ́n ń sọ nípa pé bóyá ẹnìkan ti kú nu àbẹ́nìkan ò tí ì kú. nítorí kẹfẹ́ sọ ni pé kí àwọn ìjọba wa kí wọ́n dákun wọ́n gbìyànjú lóòótọ́ kí wọ́n tètè try sí kí wọ́n gbìyànjú kí wọ́n dákun. ẹyọ kan tá a gbọ́ pé wọ́n náà kú tó ń sọ pé lọ́dà àbírọ́kọ̀ yìí nìsín tí wọ́n bá ti kó wọn dàálẹ̀ kí wọ́n fi wọ́n lẹ̀ láàtó lè mọ̀ pé báyà ẹyọkẹ́ kú àbẹ́yọkẹ́ kú àbí wọ́n dùn bẹ́ẹ̀ lọ kí wọ́n dákun kí wọ́n gbìyànjú Nàìjíríà oníbàjẹ́ máa ń sàlà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ níta àwọn ọmọ tí ń ṣe wáyẹ́ẹ̀kì lálẹ́ kò yẹ kó lè rí bẹ́ẹ̀ nínú àsìkò tá a wà yìí o tọ́ba ti jẹ mọ́ pé bóyá wáyẹ́ẹ̀kì bá fi kọjá aago 5 sí 6 ó yẹ kó máa close ẹ̀ ní irú àsìkò yìí nìkan yẹ ká máa fẹ̀mí ara wa wéwu débi ká tó máa fi tàwọn ọmọ wa wéwu irú àsìkò yìí Nàìjíríà oníbàjẹ́ mọ́ pé gbogbo asákèésí o má sàlà. ẹ ṣe o 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ máa orúkọ yín. ẹ káàárọ̀ o. adúpẹ́ orúkọ yín o. à ń gbọ́ yín sà. àwọn tí ń gbèrò ìkiri náà. àwọn òṣìṣẹ́ ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. àwọn òṣìṣẹ́ ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. àwọn ni wọ́n sì lè sọ nǹkan tí ó bá ní í ṣe pẹ̀lú ètò ààbò tí gbogbo iléeṣẹ́ rédíò tàbí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó bá fẹsẹ̀ rinlẹ̀ tó gbọ́dọ̀ gbé jáde. ṣe ti gbọ́ tí àwọn ọlọ́pàá bá gbé jáde wípé báyìí lórí bí wọ́n ṣe sọ ẹ mọ̀ pé àwa ń kà á ni àwa ò débẹ̀ nǹkan tí ọlọ́pàá sọ tí wọ́n kọ sínú ìwé ìròyìn làwa ń kà jáde fún yín tó bá tún rí bákan àwọn náà wọ́n ti sọ pé báyìí ló rí o àwọn oríṣiríṣi fọ́nrán tí ẹ̀ ń rí lórí ayélujára àwa náà ń rí bẹ́ẹ̀ ṣe ń rí làwa náà ṣe ń rí ṣùgbọ́n èyí tí ọlọ́pàá bá fìdí rẹ̀ múlẹ̀ la gbọ́dọ̀ gbé jáde kájọ mọ́ fi àdúrà ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ ṣe ti gbọ́ bàbá ẹ káàárọ̀ o. àwọn ọ̀lọ́ 070 47 7064 ní ojú òpó ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ abrosid. àdúpẹ́. àmín. àmín.
bákan náà kíjọba àpapọ̀ ó wà gbẹ̀jọ́ ọlọ́run gbàgbọ́ ìgbà tí àwọn oníṣẹ́ ojú òfurufú àwọn agbófinró ojú òfurufú tí wọ́n wá sí pínlẹ̀ láti wá sí parígbà gbogbo nílẹ̀ nígbà wọn tí ń gbìyànjú pé látara pé ní ìdílé ìṣòṣò lọ́rùn ní ìgbésí àrùn títí wọn lọ ní pé ìwọ̀nba ìbálẹ̀ wọn lọ́fẹ́ gbọ̀ ẹ̀yìn tó bá fi gbọ́ náà wá fi pinnu ẹgbẹ́ nìkan tó gbà ó fi máa búdú jẹ tó àwọn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ alápàtà àti wọn náà ò gbé ojú lè lo àrùn wọn tó ń fi gbígbé pẹ̀lú rẹ̀ tó tó pàwọn orílẹ̀-èdè ìgbẹ́gbà àtàwọn olùkọ́ ni ọlọ́run gbàgbọ́ra wọ́n ń sọ wípé wà ti bẹ̀rẹ̀ àbísọ́ọ̀lù lánàá àkọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ oníkẹ́ ọ̀rọ̀ àwọn ìjọba wa àbí bí àwọn tí ètò wa kàn tó ní báyìí tó àwọn ọ̀gbà ní àkọ́kọ̀ kan wọ́n ti ní orúkọ tó gba tẹ́lẹ̀ tó lọ́jọ́ kí nǹkan ní ètùtù mú bákan náà àwọn tí a lọ gbogbo àti kẹ́jú náà ní àwọn olùkọ́ ni wa wọ́n ti ní orúkọ tó gba tẹ́lẹ̀ tó lọ́jọ́ kí orúkọ ìlú ìṣe ìgbà àkókò pé mú níbi eléyìí tó gbogbo ọ̀nà ilé ìṣẹ́ ilé tó wọ́n máa sọ̀rọ̀ ní orúkọ àti ìsinmi orí ìkọ́ tó wà bà lọ́wọ́ báyìí tó kápá nìkan ní ìwọ̀n náà nípa aláàmù àmì o ẹ ṣe o láti lè ṣàkí. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. orúkọ yín ìlú wo lẹ ti ń pè wá o. ẹni ọlọ́mọ ló kọ láti ìlú Ìṣẹ̀yìn. à ń gbọ́ yín o. òwú yẹ́ ni ọ̀rọ̀ aṣòro sọ sí i. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kí gbogbo aráalé mọ̀ pé àwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn ajínigbé àwọn òbí wọn ló mọ̀ bó ṣe rí lára àwọn. ìjọba lè máa sọ pé àwọn ń gbìyànjú ajé àwọn ńlá àwọn oníwọ̀n gbìyànjú o. ṣùgbọ́n mọ̀ràn tèmi gbogbo òbí tọmọ wọn ń kọ wáìkì tí wọ́n bá tó wẹ́ gbogbo ó kàn jẹ́ gbogbo àrùn mẹ̀tọ́ ara wa. tí gbogbo òbí bá fúnlẹ̀ sọ fọ́mọ rẹ̀ pé wọ́n tó bá ti di aago 6 má dúró bẹ́ ẹ̀gzáàmù kankan mọ́ wọ́n tún ẹ̀gzáàmù ọ̀hún ṣe ṣùgbọ́n tèmi nìkan bá rí bẹ́ẹ̀ fọ́mọ tèmi tí ò bá ṣe àwọn ọmọ yòókù tí wọ́n lọ ṣe wọ́n sọ fọ́mọ tèmi ò wá nì ṣùgbọ́n lápò gbogbo òbí ló lè ṣe bẹ́ẹ̀ ẹ̀gzáàmù yẹn wọ́n tún ṣe ṣé Nàìjíríà nìkan ní ń kọ wáìkì àbí ṣé lálẹ́ ni wọ́n ń kọ́ ní Ghana lálẹ́ ni wọ́n ń kọ́ láwọn orílẹ̀-èdè yòókù yẹn náà Nàìjíríà ò ní bàjẹ́. àmín ẹ ṣé o ìtura lórí ọ̀rọ̀ wáìkì yìí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni a ti ń ṣe wáìkì West Africa ni tó ṣé àti ẹ̀ wá mọ̀ tá a bá tiẹ̀ rí àwọn tí wọ́n lè pè tàbí tá a lè pè láti bíi Ghana tàbí bíi Côte d'Ivoire wípé ìgbà wo lẹ́yìn ń kọ́ ṣé àwọn ìdánwò kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè tẹ́ wà ṣé ó bọ́ sí alẹ́ ní ọ̀dọ̀ yín àbí ó sì ṣeé ṣe ìgbà tá a bá wọnú fìjìláńtẹ́ á wo bóyá a lè rí ẹnìkan tí ó pè wá láti Ghana wípé ṣé ẹ̀yin náà ń kọ wáìkì àwọn ọmọ nílé ẹ̀kọ́ ṣé wọ́n ń kọ wáìkì lálẹ́ ní orílẹ̀-èdè yìí torí pé àsìkò tá a wà yìí ó yẹ ká ronú jinlẹ̀ kí a sì mọ nǹkan tí ó jọ pé gbogbo wa ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ nípa ètò ààbò torí ìgbà tí èèyàn mi kan pè mí ní ìjẹta tí wọ́n ṣe ìdánwò lálẹ́ mo ní tó dárúkọ ibi tí àwọn wà kí lẹ̀ ń ṣe ń bẹ̀ dàsìkò yìí ó ní wọ́n ń ṣe wáìkì ní wáìkì ẹ sì wà ń bẹ̀ dàsìkò yìí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ láàrin ìlú wa yìí ẹ jẹ́ ká mọ̀ wípé ẹ jẹ́ ká pe àjọ tó ní ìrònúpìwàdà àti wípé àwọn àjọ wáìkì yìí náà ṣé ò ní nǹkan tí wọ́n lè ṣe sí ni tó bá rí báyìí àbí bò ẹni tó wà láyé náà ní í ṣe wáìkì o. kódà ní àná tí a sọ̀rọ̀ ìtàn ẹnìkan pè mí pé aago kan òru wọ́n ní àwọn kan ò tí ì parí pépà tí wọ́n ń ṣe tán àwọn tó parí pépà láago 12 àwọn kan sì ń ṣe pépà di aago kan òru. torí kíni. ní ó ní kódà ọmọ kan wà tó lóun ò lè lọlé torí pé ọ̀nà rẹ̀ jì. tó ó wá lóun ó sùn skul níwọ nìkan. lásìkò yìí. kọ́lọ́hún kó má ṣàánú wa. tó ẹ jẹ́ àwa òbí àwa alágbàtọ́ àti àwọn àjọ wáẹ́ẹ̀kì náà kí la lè ṣe sí o àsìkò tá a wà yìí a gbọ́dọ̀ fi àbámọ̀ sí ẹ̀yìn o àmọ́ ní gbogbo nǹkan tó bá gbà ní ká fún ọ a gbọ́dọ̀ dásà àmọ̀mọ́ o lásìkò tá a wà yìí o ẹ jẹ́ ká jọ mọ̀ ká tètè máa fi àbámọ̀ síwájú kó tó di pé yóò ṣẹlẹ̀ ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ ní abala ìròyìn àjímọ́ná fún títí àárọ̀ yìí ààbòmílà díẹ̀ ní kékeré gbàtà bá wà padà dé a wá máa sọ̀rọ̀ nípa ètò ààbò ń gan tó jọ jẹ gbogbo wa lógún a wá máa sọ ẹ má yí kúrò lọ́dọ̀ wa o a sì wà dégbédégbé fún yín ẹ kú kalẹ̀.
tested and trusted. ZIP FM 89.1 Entrepreneur Station. Daddy, mommy, brothers, sisters. Ètò lóríṣiríṣi. ZIP FM 89.1. Ìròyìn tó múnádóko nílé iṣẹ́ wa o. Entrepreneur Station. Wá polówó ọjà rẹ̀. Kájọpọ̀ bàjẹ́. Eré ìdárayá. Nílé iṣẹ́ wa o. 89.1. Òkè ò la fi kalẹ̀ sí. Èyí ṣí àkájọ́lá nípínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ tá ń ró bí ẹ̀dán tá ń rọ̀ bí ọ̀wẹ́ o. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa yé. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa o. Bàbá lọ́jà màmá lọ́jà. Ẹ má gbọ́ wa o. Gbogbo oníṣòwò pátá. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa o. Ẹ má gbọ́ wa o. Àsùnwọ̀ndà ló ní. Ẹ má gbọ́ wa o. Rẹ̀mí Ògùns ló ń ké tantan. Ẹ má gbọ́ wa o. Gbégbólówó ọjà rẹ̀ wá kájẹ́ òbúgbàjẹ́. ZIP FM ló lè bá ọ ṣe o. 89.1 Entrepreneur Station. Òkè ọ̀ṣà ni wọ́n wà tí wọ́n rọ̀ bí ọ̀wẹ́. Òkè ò lágbègbè ìṣíà. Kájọ́lá local government ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àgbékalẹ̀ sí. 89.1 Entrepreneur Station. Òkè ọ̀ṣà ni wọ́n wà tí wọ́n rọ̀ bí ọ̀wẹ́. ZIP FM ẹlẹ́rọ àmì jíjí. ZIP FM ló gbòde. ZIP FM ló gbòde. Entrepreneur Station. ZIP FM ló gbòde. Ìkànnì tó lọ́gbọ́n dání. ZIP FM ló gbòde. Ìkànnì tó dágájíá 89.1. ZIP FM ló gbòde. Ẹ̀dá ní kọ́kọ́ tà kẹ́ranko tó tà. ZIP FM ló gbòde. Wá polówó ọjà rẹ̀ kó bá lè rọ́nà lọ. ZIP FM ló gbòde. Àwa la dángájíá olóde ló gbòde. Ẹṣin tó ṣíwájú ó ti gbapò kíní náà. ZIP FM ló gbòde. Entrepreneur Station 89.1. ZIP Entrepreneurial Forum. Show me that you want me. ètò kan tí ọlọ́run ti ọwọ́ pásítọ̀ dr ọlátúndé ọládòkun gbé kalẹ̀. ètò tó ń kọ́ni bí a ti gbáyé nírọ̀rùn, pàtàkì jùlọ lórí okòwò tá a yàn láàyò. bákan náà ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin, ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìlera àti ẹ̀ka tó lè mú ètò ayé rẹ rọrùn, níbi tí akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ láti máa dá yín lẹ́kọ̀ọ́. gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ló máa ń wáyé ní dédé aago 11 òwúrọ̀ sí aago 12 ọ̀sán ní ìkànnì ZIP 89.1 FM, ìkànnì tó ń ṣe ìgbélárugẹ okòwò. pásítọ̀ dr ọlátúndé ọládòkun ló ní ìdàgbàsókè tiẹ̀ tèmi ó gbọ́dọ̀ ní ìran. ẹ máa gbọ́. Just leave like you mean it. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara. ZIP 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ. olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀, ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa. èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà, ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí ZIP FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó ọlọ́run ló fi wá ságbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni eré ìdárayá lóríṣiríṣi àwa ni orin àti ìlú tó dùn tó
gbọ́ létí àwa ni. ẹ má forí adẹ́tù wé tàǹtì òru láyé olókìtì bí ọbọ̀ òsì nígbò. 89.1 FM. tó ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin alára wa abala ètò ààbò ni a wà báyìí a sì ti ṣàlàyé wípé ó ṣeé ṣe kárí èèyàn kan pè wá láti orílẹ̀-èdè míì tí kìí ṣe titi nàìjíríà tó jẹ́ titi adúláwọ̀ ẹnìkan sì ti ṣẹ̀rí ọ̀rọ̀ ọ̀hún láti bá wa tàn mọ́lẹ̀ sí ẹ káàárọ̀ o ẹ̀ló ẹ kú ojúmọ́ o ẹ̀ló ẹ gbóhùn sókè ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. àdúpẹ́ gbogbo ọmọ nàìjíríà wọ́n ń gbọ́ yín báyìí o. ẹ káàárọ̀ ẹ kújọ́ mẹ́ta akú ọ̀rọ̀ lú o. àdúpẹ́ orílẹ̀-èdè wo lẹ wà tẹ́ ẹ ti ń pè wá báyìí tá a ti jọ ń sọ̀rọ̀. orílẹ̀-èdè Côte d'Ivoire Africos nípa ìdánwò tí ó ń lọ lọ́wọ́ ìyẹn WAEC báwo ni àsìkò tí àwọn ọmọ ń ṣe WAEC ní ọ̀dọ̀ yín. jẹ́jẹ́ gbé fọmọ iléèwé ọ̀dọ̀ mi torí fàṣẹ níbẹ̀ lọ́dọ̀ tiwa fàṣẹ ni àwọn ọmọ tèmi ń lọ ṣùgbọ́n àwọn ọmọ oníwàyẹ̀kì ti Yorùbá àwọn ètí ìgbọ́ludé àwọn fàṣẹ ti gbọ́ludé. ó yá ìgbé fún tọ̀ ẹgbẹ́ fún. ọ̀ya sọ fún wọn lédè Yorùbá sọ bọ́ bá ṣe máa sọ wọ́n gbọ́. ṣéde fàṣẹ. sọ lédè Yorùbá. èdè Yorùbá àwọn ọmọ tán ṣe ẹ̀zámù lédè fàṣẹ tèmi mo mọ̀ mo ti ṣe tán. mo sọ gbogbo àgbáyé ní gbọ́. mo ti ṣe tán maintenant résultat wọn jáde ní le juin. ìgbà wo ṣé wọ́n ń ṣe ní ọwọ́ alẹ́ àbí ní Côte d'Ivoire àtẹwà ń bẹ̀ wọ́n. ọwọ́ àárọ̀ náà ṣe kò sọ̀rọ̀ àlẹ́ ọwọ́ àárọ̀ náà àwọn ọmọ ṣe ní Côte d'Ivoire. ọmọ Yorùbá náà ọwọ́ àárọ̀ wọn máa ṣe. ọmọ Yorùbá náà ọwọ́ àárọ̀ náà máa ṣe gbéra bíjọ. kò sí àti lójú kan náà. ó dáa ẹ ṣeun o ẹ ṣe o gbogbo ọmọ nàìjíríà ti gbọ́ yín àti fa nǹkan tí a fẹ́ fàyọ àti fàyọ ẹ ṣe o. tó ẹ̀yin ènìyàn wa ṣe ti gbọ́ báyìí ìkànnì ship 89.1 FM kò kéré inú ayé o àwọn èèyàn ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè ni wọ́n ti ń gbọ́ wa àti Africoast ni wọ́n ti pè wáhùn láti ṣẹ̀rí ọ̀rọ̀ bá a bá fẹ́ ní nǹkan tí a fẹ́ jẹ́ kí a fi ìdí ẹ̀ múlẹ̀ ara àwọn tí ó pè wá torí pé wọ́n ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé ni 070-47-7064 ní ojú òpó tí ẹ fi pè wá báyìí 070-47-7064 tàbí 070-10-15-0602. hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ o. àdúpẹ́. ìfẹ́fẹ́ mẹ́kú iṣẹ́ àwọn náà ń gbọ́ yí ketekete látàdé àwáyé dìkín Fálọlá Ọlátúnjí àti àdó àwáyé. ọ̀rọ̀ nípa ètò ààbò là ń sọ báyìí o. bẹ́ẹ̀ ni àdúpẹ́ fún orílẹ̀-èdè tọ́lọ́run dá wa sísà ọlọ́run òṣèwà dá sí orílẹ̀-èdè yìí tó kí ọlọ́run fúnra rẹ̀ ló dá wa síbí ṣùgbọ́n àwọn tá a jọ ń gbé àwa fúnra wa la fà á fúnra wa nígbà tó yẹ pé ìfẹ́ ti ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin àwọn agbófinró ẹ̀ka jùlọ àwọn ọmọ ológun orí òkè ibi nínú àwọn agbófinró wa rẹ̀ wà wọ́n ṣe lọ kí gọ́fìnà lánàá wọ́n ṣe lọ́ọ́ bá a ṣètò lánàá gbogbo àwọn èèyàn tó yẹ kó ti dìde gìrì lélẹ́yìn tó bá jẹ́ orílẹ̀-èdè míì ni gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀ àti ọlọ́pàá àti gbogbo wọn ni wọ́n ti ṣiṣẹ́ tó ẹ jẹ́ kí àwọn agbófinró wa kó tètè máa dìde kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí àkókò tó tọ́ káwọn ìkíní ọmọ orílẹ̀-èdè lè máa dùn sí wọn èkejì tó dàbí rẹ̀ ìyá wa pátápátá irú ìyá tó ń fẹ́ jẹ́ nìyẹn ìyá sẹlẹbírítì. ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ báyìí ṣe ti gbọ́ a ti fi orí ìròyìn lẹ́tún fẹ́ mẹ́nu báhùn ṣe ti gbọ́ a ti fi orí ìròyìn a ti fi tì síbì kan ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà orúkọ yín o ẹ káàárọ̀ sà kí lẹ pè é láti ìlú Gànà à ń gbọ́ yín sà ọmọ Nàìjíríà ń gbọ́ yín. tí wọ́n bí ìṣòro ṣe ṣùgbọ́n àwọn tó wà ní pọ̀kan tó máa kàn bẹ̀ wọ́n wọ́n dá bọ́ọ̀lù lásìkò sí rí tọ́jú ní ọmọ wa lọ nọ́mbà ìlú gbẹ̀ta wọ́n bí níbi náà wù ṣùgbọ́n ọgbà wọ́n bá a ṣe ilé ṣe ilé tó àti bó ṣe yẹ ọkùnrin ètò. àdúpẹ́ ẹ ṣé o hello.
Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín o. Abẹ́rẹ́ kiri Adédìtẹ̀ ìtura olúwa ẹkúṣẹ́ o. Ẹ káàárọ̀ sà. Orí ọmọ ló ń sọ láti orí ilé. À ń gbọ́ yín sà. Ẹkúṣẹ́ sà. Orí ọ̀rọ̀ fìgìláńtì wa yìí. Èmi rọ àwọn baálẹ̀ àtàwọn kábíyèsí. Àwọn àlejò tí àwọn baálẹ̀ bá fẹ́ gbà láwọn baálẹ̀ tó nẹ̀ sóko. Wọ́n jẹ́ káwọn kábíyèsí máa mọ̀ àbáwọn aráàlú náà. Torí pé àwọn àlejò táwọn gbà yìí wọ́n ń pọ̀ àdẹ̀mọ̀ wọn. Sọ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ kí wọ́n máa wò pé bóyá àwọn àǹfààní táwọn wọ́n máa fẹ́ tàwọn aráàgbòrò. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àdẹ̀ kí ṣe yìí Mákindé tó ní àwọn ọlọ́kadà wọ́n máa tàbí mẹ́wàá káwọn ọlọ́kadà ọgbọ́rọ̀ ìfi ṣiṣẹ́ kan wọ́n máa kó tí ọgbọ́n sí inú ètò ààbò lọ́wọ́ nígbà ìpọ́kadà làwọn ènìyàn fi ń ṣiṣẹ́ so kán máa dàpọ̀ mọ́ra wọn Ọlọ́run ní jó bàjẹ́ Nàìjíríà ò ní bàjẹ́ o iléeṣẹ́ yìí ò ní jóná o lágbára Ọlọ́run ọ̀pákùtẹ̀lẹ̀ iwájú náà máa ré sí ẹ̀ní wá sílẹ̀ ọ̀làlá haúlá wọ̀lá kùwádà ilá abilá alẹ́ rẹ̀ àti ẹkúṣẹ́ o. Ẹ ṣé o ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín o. À ń gbọ́ yín mà. Ọlọ́run gbàdúrà nígbà yìí. Orí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìkọlọ́run gbà wá létí o. Ó wáyé pé àgbẹ̀ orílẹ̀‐èdè kan nínú àwọn òkútóṣèlú lókun ni wọ́n wà báńdì àṣẹ Nìwáìkì. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sí báńdì wa. Wọn ò lè báńdì wáìkì kì í ṣe Nàìjíríà nìkan ni wáìkì. Ẹ rí wípé a pe àwọn orílẹ̀-èdè míì pè wá ìyẹn Africoast wọ́n pè wá wípé nǹkan báyìí ni ó ń lọ kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n ti ń ṣe wáìkì o West African country òun ni wọ́n ti ń ṣe ṣùgbọ́n èyí tí ó bá kù díẹ̀ káàtó ó yẹ kí àwọn tó wà ní ìdí kinní yìí kí wọ́n mójútó òun ni à ń wí òun là ń sọ torí pé tí wọ́n bá sọ pé wọ́n ó gbégi dá wọn ìpalára ni ó jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ wa bí ètò ẹ̀kọ́ ṣe jẹ́ kókó bẹ́ẹ̀ ni ètò ààbò náà ṣe kókó a gbọ́dọ̀ fi ìkan pa ọ̀kan lára ṣé bí ilé ẹ̀kọ́ lẹ́yìn àwọn ọmọ lọ yìí ni ó rí báyìí a gbọ́dọ̀ fi ètò ẹ̀kọ́ ká fi pa ètò ààbò lára a sì gbọ́dọ̀ fi ètò ààbò ká fi jẹ́ kó pa ètò ẹ̀kọ́ lára torí pé èèyàn náà ló wà láyé ní kẹ́kọ̀ọ́ nǹkan tó ṣe kókó nù ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o. Ẹni ọlọ́mọ látọ̀yọ̀ ló sọ̀rọ̀. Láti ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. À ń gbọ́ yín o. Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn ọmọ oníwàyẹ̀kì tó ń ṣe wàyẹ̀kì lóru yìí àwọn òbí ni ká jára wa. Ìgbà tí ń tọ́sẹ̀lẹ̀ lórí ilé ṣẹlẹ̀ ní ìpín yìí àwọn tọ́kàn lọ́mọ̀. Àwọn òbí àwọn ọmọ ilé ìpín yìí wọ́n mọ ipò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn wà báyìí oúnjẹ ìlú wọn níwọ̀n oníṣun. So èyí tí àwọn oṣù ni wọ́n ń ṣe àjẹ́ndà àwọn tó mú àwọn kan bá mú ọ̀tẹlẹ̀ kò yé ìlú bọ̀ tí òbí ọjọ́ra wọn tí òbí bá fẹ́ lóko tó bá ti tó ní táì báyìí báyà fún ṣe club ní ọ̀lẹ́ tí wọ́n lọ sí sukùl àwọn gbogbo àwọn tó wà ní ìwé wọn dànù ẹni tó ń bẹ láyé ní kàwé tó tí ọba ti ń ṣe tó ń fi ilẹ̀ tó yóò dá ọlágbára lọ́wọ́ nàìjíríà ló bàjẹ́ o. Àmín o ẹ ṣeun o tó ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ jẹ́ ká gbé ìpè yìí kan sí ká tó di pa màá lọ ẹ ló ẹ káàárọ̀ ìpè yìí náà lágbè kẹ́yìn o. Àmín o. À ń gbọ́ yín. Tàbí tó mi fẹ́ dá sí ni pé àwọn èèyàn tó pé wọ́n kọ́ta ìfọ́n wọ́n máa dànù kójú títí ọmọ dàpọ̀ títí kí ìjọba ẹgbẹ́ kò tọ́kọ̀ bá tẹ ọmọ lè gbòǹgbòǹsẹ̀ sí lẹ́mọ́ lè tọ́kọ̀ bá tẹ ọmọ lè tọ́ bá tẹ ìsinmi ìlàpọ̀ ọba rẹ̀ lógúnjẹ òní mọ́ o. Báwo ni wọ́n gbà pàtó wọn gbàgbọ́ wọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ kí ọkọ̀ ọmọ dànù kójú títí o orílẹ̀-èdè yóò ní bàjẹ́ pẹ̀lú òkú ọlọ́run gómìnà wa káwọn ògbó ìgbà àkónà tí ó gbé wá sílẹ̀ ọ̀yọ́ fún ọmọ tí ìdánù sí onígbàgbọ́ ọkọ̀ ní áfíríkà olúwọ́dún gọ́ọ̀mẹ̀ntì ìrora. Ẹ ṣé o màmá a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí tá a bá débi olúfimọ́ àáfimọ́ ni a sì ti débi olúfimọ́ ọ̀hún ká fi gbogbo ẹ̀ mọ́ lọ́wọ́rọ̀ yìí kọ́lọ́run kó tún sọ wa di ọ̀la tá a tún mọ́ àkọ́tún ìròyìn àjímọ́ná tá a tún mọ́ wá sí etí ìgbọ̀yìn ìtura kí ló kù báyìí ká mọ́ rèlé. Ká tó máa lọ mo fẹ́ kí ọlọ́jọ́ bí òní Mr. Victor Iroko Babatunde èní ni ọjọ́ bí wọn. dúró ń bí ní pa Michael o kí ló dé ta nìyẹn ta nìyẹn Mr. Victor àbí ọ̀sọ̀ yẹ pé ọkọ mi. No husband to be ni. ó ti àti centro mímọ. husband to be ni. ọ̀dà ó sọ yẹ pé ààyò mi lò ó bẹ́ẹ̀ pé ààyò mi. wọ́n ní ààyò mi. fẹ́ pé wọ́n ní sọ pé ààyò mi.
ayọ̀ mi o. tí ó jẹ́ adé orí mi. tí ó jẹ́ adé orí mi fọ́ọ̀nù yẹn o. ẹni tí èmi yóò máa bomi sí lẹ́yìn. ẹni tí èmi yóò máa bomi sí lẹ́yìn. tá a sì jọ lo ìṣẹ̀mí ayé wa. tá a sì jọ lo ìṣẹ̀mí ayé wa. happy birthday to you ìyẹn wa ẹ kú ayẹyẹ orí kádùn tọdún yìí ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ fún yín o ọkùnrin takuntakun ó sì gbọ̀nlẹ̀ bẹ́ẹ̀ sì ni eléyìí ti kọjá pé àrímá lè lọ ìtura ó ti rí kò lè lọ mọ́ báyìí ẹ ti jọ lẹ̀pọ̀ ẹ ti jọ wà pọ̀ ẹ wàá jọ pẹ́ fúnra yín o ayẹyẹ orí kádùn tọdún yìí kò ní jẹ́ àṣemọ o láṣẹ Ìdùmarè gbogbo nǹkan tí ọkàn yín ń fẹ́ Ọlọ́run yóò pèsè ẹ̀ fún yín ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà o ìgbésẹ̀ yín kò ní bí ọmọ aráyé nínú a kú ayẹyẹ orí kádùn ìtura gan ló kó ayẹyẹ orí kádùn wọ́n sáré pé inú rẹ̀ ń dùn ọmọ nǹkan tí mo fi mọ̀ yí pé ẹni òun ni bó ṣe kọ́kọ́ sọ báyìí ó wá rẹ́rìn fẹ́rẹ́ obìnrin mo rẹ́rìn wípé torí pé mi ò fẹ́ kí o get. mo ti wá ti get èmi wá ti get. ó dà ìgbà tó ọdún kan. àmì o. lágbára Ọlọ́run tọdún tí ń bọ̀ nínú ọlá àìkú baálé ọ̀rọ̀ ni wàá ti lò ó nílò ní inú àìsàn o àní rẹ̀ ká máa sunkún inú wa máa dùn ní gbogbo ìgbà tí a bá ti I wish you and I celebrate you Mr. Victor Babatunde Iroko ọ̀pọ̀dún lẹ́sẹ̀. ìwòye ọdún tí ń bọ̀ báyìí àbáyé gbé ìbejì jó. ó dà àmì sàmí. ó dà sàmí. mo ti gbọ́. àní o sàmí. ẹ̀yin ara lé títí di aago 7:00 tájọ pàdé lórí ètò ìlera rẹ èmi ọmọ níka ni olówó lọ́rẹ̀ẹ́ nílò ọ̀rọ̀ sọ pé kò ta ni lọ́rẹ̀ẹ́ nítorí ẹlẹ́mì tí olú ọmọ adéníjì ṣe ń fi àsìkò ìdágbére gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. tó a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ti bá wa gbọ́ ìròyìn wa láàárọ̀ yìí a mọ̀ pàtàkì yín o a sì fi ọwọ́ yọ̀ bọ́kẹ́ ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ àfimọ́ yín lábẹ́ bó ṣe lè kó mọ́ torí pé ẹ̀yin lọ̀gá wa nǹkan tẹ́ ẹ bá tún fẹ́ a ó bá yín fẹ́ ẹ ṣáà ti máa pè wá sí àkíyèsí torí pé ẹnìkan kì í gbọ́n tán ẹ má wàá gbàgbé ìkéde àti ìpolówó ọjà yín ó ṣe kókó sì ṣe pàtàkì ká fọwọ́ ìwọ́ kí ọwọ́ lè mọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣáàyè gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan o ẹ ṣeun púpọ̀ ó dìgbà. SIP 89.1 FM